Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ńkọ́. Happy Tuesday to you all. Ọjọ́ èní, ọjọ́ ayọ̀ ló máa jẹ́ fún èmi àti yín. Ẹ̀yin èèyàn ilé, èyí tí a tún gbọ́ yìí ni mo ní kí n mú wá sí etí ìgbọ́ yín. Wọ́n ní bàbá wa, ẹ mọ̀ pé ibi tí mo bá gist dé ni pé Queen Naomi lọ sí church ní ọjọ́ Sunday. Àǹtí wa ó lọ bá wọn ní church, ó lóun fẹ́ bẹ̀ wọ́n tí wọ́n fi pe security sí. Wọ́n ní ó ń wá kábíyèsí kiri pé òun fẹ́ bẹ̀bẹ̀. So bí àtúnṣe gbọ́, a gbọ́ pé kábíyèsí wọ́n ní àwọn business partner wọn kí wọ́n wá sí Royal Mansion lÉkòó, wípé wọ́n fẹ́ ṣe dinner fún wọn. Wọ́n ní àwọn business partner wọn gan, wọ́n ní inú wọn dùn nígbà tí wọ́n gbọ́ pé wọ́n ti free Queen Naomi, wípé àwọn gan fẹ́ kí Queen Naomi congratulations. So wọ́n wá fi ìpàdé, wọ́n fi sí Royal Mansion. Ẹ mọ ẹni tó wá? Wọ́n ní bí àǹtí wa church, wọ́n ní bó ṣe wá nìyẹn. Wọ́n ní mood tí wọ́n wà, wọ́n ní everybody, wọ́n jókòó, wọ́n ń jẹun, wọ́n mu wine. Wọ́n ní ìgbà tán máa rí ẹni tó wọlé báyìí ló bá di àǹtí wa church. Gbogbo ojú, ẹ mọ kéèyàn kàn wọlé sí àárín ibi tó ti ń mẹ́rì. Wọ́n ní gbogbo ojú báyìí, ó gbé sókè báyìí pé kí ló ń ṣẹlẹ̀? Kí ló wá ṣe? Kí ló ń wá ń bí? Wọ́n ní bàbá wa ní kí ló wá? Kí ló ń wá? Wọ́n ní àǹtí wo lè sọ̀rọ̀, ó ṣàkúnlẹ̀. Wọ́n ní bàbá wa nínú ó ní láti wà ń bí. Ibí yìí ò ń ṣe ilé ẹ̀. Ó láṣẹ láti wọ bí. Wọ́n ní bí àǹtí wa ṣe kúnlẹ̀ ló ń bẹ̀bẹ̀. Wọ́n ní bàbá wa ní no, 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 no. Ó láṣẹ láti wá bí, so you need to go. Wọ́n ní kì í ṣe nǹkan tó easy rárá. Wípé báwo ni èèyàn á ṣe lọ sí ilé onílé? Ibi tí ó lọ yẹn kì í ṣe palace bàbá wèrè ńlá. A bá lè sọ pé bóyá dì nìyẹn o. Kì í ṣe palace bàbá wèrè ńlá. So kí ló wà lọ sí Royal Mansion? Bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn o. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní disgrace yẹn pọ̀ lójú àwọn àlejò. Wọ́n ní disgrace yìí ó pọ̀. Wọ́n ní báyìí tí wá ṣe dìde nìyẹn o. Bó ṣe dìde nìyẹn tó fìtìjú kárùn tó jáde tó lọ. So wọ́n ní àwọn business partner kábíyèsí pé inú wọn dùn láti rí Queen Naomi. Wípé wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore tí Ọlọ́run ṣe fún Queen Naomi. Wípé ọ̀pọ̀lọpọ̀ ní òrírú oore yẹn o. Ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ pé ẹni tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ ló nífẹ̀ẹ́. Bí òun á fi ìbùkún wọn fún ẹni tóun bá fẹ́ bùkún fún. Òun dẹ̀ máa fi àánú hàn fún ẹni tóun bá fẹ́ ṣàánú fún. Ọlọ́run á ṣàánú fún gbogbo wa o. Ìbùkún àti àánú Ọlọ́run òní Queen Naomi ní rí. Òní wọ́n rí o, àti Alhaji Oríyọmí. Ìbùkún àti àánú Ọlọ́run náà rí. Torí ẹlòmíì kò lè rí àánú Ọlọ́run, kò dẹ̀ lè rí ìbùkún Ọlọ́run nítorí iṣẹ́ ọwọ́ ẹ̀. Ṣùgbọ́n ẹni tó bá rí ojú rere àti àánú Ọlọ́run, èèyàn tó dáa nínú ẹ̀ mọ́ ni. Ó ń ṣe rere ni. Ẹ wo nǹkan tí Alhaji Oríyọmí sọ. Tó bá jẹ́ pé ẹ̀ ń follow mi, ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi. Tó bá jẹ́ pé ẹ̀ ń follow mi, gbogbo gist tí mo bá ń ṣe. Ìgbà tí Alhaji Oríyọmí máa sọ ọ̀rọ̀ yìí pé àwọn dúpẹ́ o lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà. Kí náà sọ? Wọ́n ní àwọn family yẹn gangan, àwọn ni wọ́n dìde náà ní pé kán tó wá sílẹ̀ àwọn òṣèjọ́ mú. Wọ́n láwọn family yẹn gangan, wọ́n náà pera wọn jọ ni. Náà ní kán tú àwọn méjèèjì sílẹ̀ àti àwọn mẹ́tẹ̀ẹ̀ta àti principal. Wípé àwọn òṣèjọ́ mọ́ kán fi àwọn sílẹ̀ pé torí wọ́n rí àníyàn wọn. Wọ́n rí pé àánú ni wọ́n wá ṣe, kì í ṣe pé bóyá wọ́n fẹ́ pa àwọn ọmọ wọn.
àánú Ọlọ́run ni wọ́n rí gbà, ẹ̀yin èèyàn lé. So bí mo ṣe ń sọ, bí Ọlọ́run bá ní òun fẹ́ fúnyàn ní àánú ẹ̀, Ọlọ́run á kọ́kọ́ wo inú èèyàn náà, á wo àníyàn téèyàn ní, á wò pé ẹni yìí ọmọ mi máa ní, kó máa fi ìgbà kankan, kó máa fi ìgbà kankan, kó máa fi bà mí nínú jẹ́rì, ẹ̀yin èèyàn lé. So àánú Ọlọ́run ò ní Queen Naomi rí gbà o. Ọlọ́run á máa jẹ́ kí àánú ẹ̀ kí ó wà lórí gbogbo wa o, àtèmi tí mò ń sọ̀rọ̀ níbí. So wọ́n ní bí àǹtí wa bí wọ́n ṣe kúrò ní Royal Mansion nìyẹn o, pẹ̀lú ìtìjú tí wọ́n lọ. Ẹ̀yin èèyàn lé, ṣé ẹ rí ọ̀rọ̀ Queen Naomi yìí, ó máa ń jẹ́ ìyàlẹ́nu fún mi. Nǹkan tí mo dẹ̀ fi sọ bẹ́ẹ̀ máa sọ fún yín. Ṣé ẹ mọ̀ pé bí Queen Naomi ṣe kúrò nínú palace yẹn, tí wọ́n ò gbé bẹ́ẹ̀ mọ́, ṣé ẹ mọ̀ pé wọ́n ní respect gan. Imagine kí Queen Naomi má kúrò nínú palace, kí gbogbo wọn àti gbogbo wọn yẹn tí bàbá wèrè ńlá fẹ́ kọjọ máa gbé nínú palace. Mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ni. Nǹkan tó máa ṣẹlẹ̀ ò ní dá o. Kò ní dá rárá. Nítorí pé gbogbo àwọn èèyàn náà sọ pé Ọlọ́run ló ní kí Queen Naomi kúrò nínú palace. Mọ gbogbo àwọn nǹkan ara wọn ta ni wọ́n ti mú ní inú ààfin yẹn. Nǹkan tí àǹtí wa tó ti ṣe, tí ò bá ń ṣe pé Ọlọ́run wà lẹ́yìn Queen Naomi, nǹkan tá à ń sọ ìkọlà bá máa sọ. Nǹkan tí à ń sọ ìkọlà bá máa sọ. Torí ẹ̀ ni bàbá wèrè ńlá fi ń jà fún Queen Naomi. Wọ́n fi ń jà fún wọn pé ẹni tó bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ tó fọwọ́ kan mọ àwọn àtìyàwó àwọn, ẹni yẹn ó máa rí ìjà Ọlọ́run. Ṣé ẹ rò pé lásán ni àǹtí wa ló gbé picture padà ni? Wọ́n ní ìyá onífá ní gbogbo nǹkan ara Queen Naomi tán mú tí wọ́n bá dá padà, nǹkan tó ju wọn bá rí kan máa fara mọ́ ni. Ìtorí ẹ̀ ni gbogbo wọn fi ń return ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Èyí tí àǹtí wa chọ́ọ̀chì tó wá sí Royal Mansion yẹn, mọ nǹkan tó wá síbẹ̀. Ó ní nǹkan kan tó fẹ́ sọ ni. Bọ́n torí kábíyèsí ní àlejò, wọn ò lè jẹ́ kó sọ̀rọ̀. Ẹ mọ̀ pé àwọn ará àta làwọn àlejò tó ń wà ń bẹ̀ náà. Ṣé ojú wọn ló ti máa sọ? So èmi mọ̀ pé tó bá máa fi di ọ̀la, á wá ro gbogbo ẹjọ́ tó fẹ́ rò pátápátá. Nígbà tó bá máa fi parí event àwọn àlejò tó ń wá. Bóyá dinner dẹ̀ la fẹ́ pè, dinner celebration. Á wá ro gbogbo nǹkan tó fẹ́ sọ. Kì í ṣe nǹkan kékeré o, ẹ̀yin èèyàn lé. Ọkàn òun ò balẹ̀ rárá. And right now, bàbá wa wọ́n ti restore gbogbo agbára kún ìfún Queen Naomi. Wọ́n ti take up gbogbo àwọn action láti máa ṣe gbogbo ojúṣe wọn. Ìpè wọn fẹ́ travel, international event and all that. Wọ́n ti gba gbogbo ẹ̀ padà. So she has been restored. Lóòótọ́ wọ́n ní pé àwọn nǹkan kan wà tó kù tó yẹ kán ṣe nínú ààfin o. Ṣé ẹ mọ̀, bí gbogbo wa ṣe mọ̀. Ẹ̀mí páwọn nìkan ni olórí tó jẹ́ pé bàbá wa fẹ́ tí wọ́n dẹ̀ ṣe gbogbo ritual fún wọn. So bóyá àwọn nǹkan tán sì ń ṣe nìyẹn, I don't know. Ṣùgbọ́n wọ́n ti take over gbogbo àwọn agbára wọn, nǹkan tó yẹ kán ṣe. So gbogbo àwọn trip pé wọ́n fẹ́ lọ sí Brazil o, wọ́n fẹ́ lọ sí Canada o, wọ́n fẹ́ lọ ṣojú bàbá wèrè ńlá àti palace àti Ilé Ifẹ̀. Wọ́n lè lọ ní ìsìn nítorí pé wọ́n ti gba passport wọn padà. Ẹ̀yin èèyàn lé. So kò sí ọba bí Ọlọ́run o. Ó nìkan ni Alpha àti Omega, ìbẹ̀rẹ̀ àti òpin. Ẹni tó bá lòun dàbí Ọlọ́run, ẹni yẹn kì í ṣe èèyàn, ó ti di ẹranko. Ẹ̀yin èèyàn lé, torí ẹ̀ ni mo fi ń rọ gbogbo ẹ̀yin tí ẹ wà nínú àníyàn, tẹ́ ń bá Ọlọ́run sọ̀rọ̀. Àsìkò yìí ẹ jẹ́ ká ran àwọn tí ò ní lọ́wọ́. Àsìkò yìí ẹ jẹ́ ká ṣe rere. Àsìkò yìí ẹ jẹ́ ká máa ṣe ìtọrẹ àánú.
àsìkò yìí ẹ jẹ́ ká dárí ẹ̀ṣẹ̀ gbogbo àwọn tó ṣẹ̀ wá, ká dárí ẹ̀jẹ̀ wọn, kó kó àwọn àti Ọlọ́run. Ká má fẹ́ ẹnìkankan sínú, ká má bá yàn jà. Ẹ̀yin èèyàn lé, kò jẹ́ bó ṣe jẹ́, kò ní jù báyìí lọ. Ṣókí báyìí lọ bí oge, bí mo ṣe máa ń sọ fún yín, allegedly ní gbogbo àwọn nǹkan tí mo wá sọ yìí o. Mi ì bá bàbá Wẹ̀rin ńlá àti Queen Naomi, mi ì bá wọn wà ní Royal Mansion. Nǹkan tá a gbọ́ la ní ká wá torchlight fún ẹ̀yin olólùfẹ́ wa. Orúkọ mi ò yí padà o, Mashola lorúkọ mi. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa, dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tí ẹ gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. Gbogbo ẹ̀yin tí mo ti test fún prize giveaway, gbogbo orúkọ yín mo ti post ẹ̀. Everyday ni mo ń post ẹ̀ sí orí gist tí mo bá ṣe. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tí ẹ bá ti send account number yín, send account number yín. Tó bá di ọ̀la ní agbára Ọlọ́run, máa wo gbogbo àwọn tó bá tún ti send account number, màá tún pè sí orí gist mi. Mo dúpẹ́ púpọ̀ fún gbogbo ẹ̀yin o subscribers. Ọlọ́run á máa nífẹ̀ẹ́ yín o. Mo máa nífẹ̀ẹ́ yín látọkàn mi ni o. Ẹ ṣé, ẹ kú àdúrótì. Torí tí ò bá sí ẹ̀yin, kò lè sí Mashola Gist TV. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, tẹ̀ like, tẹ̀ ń share gbogbo àwọn gist wa, gbogbo ẹ̀ lárí. Ọlọ́run Elédùmarè ọba láàánú, á bá mi dúró tì yín, á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹ ní tọrọ jẹ, ẹ ní tọrọ mu, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere o. Gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni, ẹ kú ọdún, ẹ kú ìyèdún. Ẹ̀mí wa á ṣe púpọ̀ ọdún láyé o, ní agbára Ọlọ́run. Èní ni 25th of March 2025. Ẹ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.